Ẹ káàbọ̀ sí ilé iṣẹ́ wa o. Gbogbo ọmọ Yorùbá, ọdẹ ọdún bí, ṣàlàáfíà làbá gbogbo lé. Bẹ́ẹ̀ ni Yorùbá Nation ní ọ̀nà àbáyọ o. Bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀, Yorùbá Nation ló lè ṣe. Ẹ̀yin ọmọ Yorùbá, eléyìí ó ní agbára o. Ó lágbára. Láìpẹ́ ni àwọn titi North ni a gbọ́ pé wọ́n ya gbogbo signboard pósítà ààrẹ Bola Ahmed Tinubu ní North. Gẹ́gẹ́ bí gbogbo a ṣe mọ̀, population North nìkan lásán ó fẹ́ ná population ìlú bíi mẹ́ta wọ́n fẹ́ ná wọn pa nínú ìdìbò ni o. Now pẹ̀lú gbogbo ẹ ṣe ń lọ, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti pariwo síta pé North ni ààrẹ Bola Ahmed Tinubu wọ́n gbójúlé, àwọn ti North lọ gbójúlé pé wọ́n lè dìbò fáwọn jù. Láti bẹ̀ lọ mẹ́wàá ṣẹlẹ̀ o. Lẹ́yìn tí gbogbo àwọn èèyàn ti mọ̀ tí gbogbo èèyàn ti mọ̀ wípé àwọn North ni ààrẹ Bola Ahmed Tinubu wọ́n gbójúlé. Láìpẹ́ ni lára àwọn tí North jáde, gbogbo wa náà la mọ ọmọ Galadima. Ó ní pé lọ́wọ́ yìí o pé òun ò mọ̀ ti tẹ́lẹ̀ o, pé ṣùgbọ́n lọ́wọ́ tá wà yìí pé ààrẹ Bola Ahmed Tinubu tó bá ní vote jù bí 30% ni ní North báyìí. Eléyìí tó túmọ̀ sí wípé gbogbo àwọn ọmọ North wọ́n ti bínú tán pé àwọn ò dìbò fún ààrẹ Bola Ahmed Tinubu o. Eléyìí ní now àwọn ọmọ Yorùbá ní ààrẹ Bola Ahmed Tinubu tó yẹ kán tún gbọ́kànlé. Gbogbo ọmọ Yorùbá pàápàá jùlọ àwọn ọmọ Yorùbá Nation wọ́n ti bínú tán lẹ́yìn tí ààrẹ Bola Ahmed Tinubu ní pé àwọn ò fẹ́ rí anybody kó máa pariwo Yorùbá Nation. Láìpẹ́ náà la wá gbọ́ pé òkè wọ́n ti ní kán wá negotiate pẹ̀lú àwọn ajìjàǹgbara tí mo dẹ̀ jáde láìpẹ́ tí mo dẹ̀ analyze ẹ̀ wípé bẹ́ẹ̀ ni pé ó di dandan kí wọ́n wá negotiate because ṣe mọye nọ́mbà àwọn èèyàn tí wọ́n wà ní ìpínlẹ̀ Yorùbá lásán à ń sọ̀rọ̀ bíi 60 million. Bí gbogbo ẹ ṣe ń lọ yìí, ààrẹ Bola Ahmed Tinubu wọ́n nídìí ọmọ Yorùbá pàápàá jùlọ àwọn ọmọ Yorùbá Nation wọ́n nídìí wọn. Ṣùgbọ́n àwọn ọmọ Yorùbá Nation gbogbo àná la mọ ibi tá a dúró sí. Nítorí wípé àwọn ò lè continue máa jìyà ìyà yìí pọ̀. Bẹ́ẹ̀ ni ibi tá a dúró sí nìyẹn, no going back lọ̀rọ̀ iṣẹ́. Now àwọn títí Niger Delta tí tó tún máa ń bá ààrẹ Bola Ahmed Tinubu tó máa ń bá wọn mobilize, wọ́n ti bínú jáde o. Ìyẹn Asaridokubo ó pariwo síta pé pẹ̀lú gbogbo bóun ṣe jìyà fún ààrẹ Bola Ahmed Tinubu, òun ṣe gbá òun ṣàwo pé òun ò mọ̀ wípé ààrẹ Bola Ahmed Tinubu pé orúkọ báyìí ló máa ṣe fún òun, pé wọ́n já wọn kulẹ̀. Wọ́n ti já gbogbo tàwọn ìjọ, wọ́n já wọn ìjọ kulẹ̀. Fún ìdí èyí àwọn ò dìbò. Ó yá ẹ̀yin èèyàn wa, ẹ wá bá mi bèrè ta ló wá fẹ́ dìbò báyìí. Àwa ti pariwo síta pé 2027 yìí kò kàn wá o. Kò kàn wá. Lórí negotiation tí wọ́n ń sọ oríṣiríṣi làwọn èèyàn ti sọ. Pé tó máa gbé ó lẹ̀ fún yín kọ́ ṣé ẹ̀ ní gbà ni. Ọmọ Yorùbá ká ní ọ̀rọ̀ owó ni olóyè Sunday Igboho àti ẹ̀ tí lóun ò ṣe Yorùbá mọ́, ṣùgbọ́n kò sọ̀rọ̀ owó báyìí o. Nítorí pé olóyè Sunday Igboho ni Ọlọ́run fi rán, ó dẹ̀ gbọ́dọ̀ jẹ́ṣẹ́ yẹn. Ìdí rèé tí Ọlọ́run ṣe ń dáàbò bo olóyè Sunday Igboho. Ìwọ tó bá mọ̀ o ti mọ̀ nìyẹn o. Bẹ́ẹ̀ ni ọmọ Yorùbá, Yorùbá Nation ní ọ̀nà àbáyọ. Lọ́wọ́ yìí oríṣiríṣi ni ó ń ṣẹlẹ̀. ààrẹ Bọ́lá Ahmed Tinubu ẹ yá tètè tẹ́tí sí
àwọn ọmọ ìlú. A ti pariwo títí àwọn ọmọ Yorùbá ò ń ṣe ẹni tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu gbọ́dọ̀ ṣẹ̀. Nítorí wípé kò ṣe pé agbádá dání, àgbébọn dání, àgbọ́kọ̀ dání pé ókè o, ká fi máa gún àwọn èèyàn kán lè gba tiwa. Ẹ̀sọ̀ pẹ̀lẹ́ là ń sọ. Bẹ́ẹ̀ ni gbogbo bí wọ́n ṣe ń fìyà jẹ wá yìí kò pé wa o, kò pé wa o, kò tẹ́ wa lọ́rùn o. Ẹ jọ̀ọ́ ẹ bá wa wá nǹkan ṣe sí i. Gbogbo bí wọ́n ṣe ń fìyà jẹ ra wọ́n máa ń pa àwọn èèyàn wa. Tí wọ́n ti jẹ́ pé bẹ́ẹ̀ yẹn ni ẹ jọ̀ọ́ ẹ fi ìlú wálẹ̀. Nítorí pé ẹ̀mí àwọn èèyàn ó jẹ wá lógún. Gbogbo bí gbogbo ẹ ṣe ń lọ yìí a lè lọ sóko gbádùn. Àwọn ọmọ ti di yahoo tán, àwọn obìnrin ti dolóṣó tán. Ṣé bá ṣe fẹ́ continue rèé? Gbogbo nǹkan tá a béèrè kò jù bẹ́ẹ̀ lọ o. Àdẹ̀gbádá dání, àgbébọn dání pé dandan. Ìwọ wá ni wípé kí àwọn ọmọ Yorùbá nation kan má jáde máa sọ̀rọ̀ mọ́. Páwọn fẹ́ rí anybody tó ń pariwo rally and all that. Ṣùgbọ́n ààrẹ Bọ́lá Ahmed Tinubu ẹ má gbàgbé wípé ẹ̀yin náà ẹ ti sọ nígbà kan tẹ́lẹ̀ rí. Bẹ́ẹ̀ ni wípé believe nínú one Nigeria àbí now tẹ́yìn tí wá dé ipò yẹn báyìí ṣé ti wá gbàgbé gbogbo nǹkan tẹ́ sọ ni. Akànnì ká béèrè ni o, ká fi jẹ́ ká rán yín létí. Nítorí pé àwọn ọmọ tí wọ́n ń bọ̀ lẹ́yìn tó ń pariwo no going back Yorùbá nation làwọn fẹ́ yìí. Ọ̀dọ̀ yín náà ni wọ́n ti rí àwòkọ́ṣe yẹn o. Ẹ̀yin náà ni wọ́n wò tí wọ́n fi dán wò. Nítorí wípé nígbà tí ojú ń pọ́n yín, ẹ̀yin náà ẹ jáde tán. Bẹ́ẹ̀ ni ẹ jáde tán ẹ pariwo pé believe nínú one Nigeria. Gbogbo àná la mọ bó ṣe ń lọ ńgbà yẹn. Àfi kí Elédùmarè máa ṣọ́ wa ni. Nobody is holy pass yo. Kò sẹ́ni tó holy ju ẹnì kankan lọ. Kò sẹ́ni tó mọ́. Bó ṣe rí nìyẹn o. Yorùbá nation ni ọ̀nà àbáyọ o. Bí wọ́n fẹ́ o, bí wọ́n kọ̀ Yorùbá nation ló lè ṣe bẹ́ẹ̀ ni. Ẹ̀yin yọ àníri jù báyìí lọ lórí eléyìí o. A ó máa bẹ o. Ọ̀bẹ níbẹ̀ ṣu àtẹ́lẹsẹ̀ abẹ̀nà o. Ẹni tó bá lá má bọ̀ òun là ní dé bá. Kí Elédùmarè kó bùkún fún orílẹ̀-èdè Yorùbá. Ó dàbọ̀.